tó bá arrest Lizzy Anjorin ma ní wọ́n arrest Lizzy Anjorin kó máa gbé kiri ó ti jẹ́ pé VDM you do this one ẹja ibi tán ó wá bẹ̀bẹ̀ ṣé wọ́n ti mọ́ sẹ́ẹ̀lì ni so ó sì wà ní sẹ́ẹ̀lì already báyìí so fídíò tó ń parade lánàá kì í ṣe new video torí ẹ̀ lọ ṣe ń post àwọn fídíò ẹ̀ tó ń post ẹ̀ lẹ̀ wọ́n lọ ti gbé ìyá yín o wọ́n ní ìyá yín wà l'Ábùjá VDM ló lọ kúkú caption VDM. ẹ̀yin èèyàn wa wọ́n ní pé wọ́n ti àrẹ́sìtì Ìyábọ̀ Òjó wọn ló wà ní KUJE prison ní Àbújá. ZEEMAMA ni ó sọ bẹ́ẹ̀ o, wọ́n ní VDM ni ó ṣe atọ́kùn bí wọ́n ṣe gbé Ìyábọ̀ Òjó. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ fídíò náà. You do this one wetin na yẹ́n mẹ́sàn-án ò tí ì gbọ́ lóòótọ́. Wọ́n fi yẹn parọ́ mọ́ Yèyé Mẹ́sàn pé ìyá Yèyé Mẹ́sàn ya wèrè òun gọ́gọ́ ni ìyá ẹ̀ ya wèrè wọ́n kàn fẹ́ fi ń búlì Yèyé Mẹ́sàn ni. So ọ̀rọ̀ àná lẹ́sìn bá mi sọ yóò wà ní prison lánàá yìí. VDM ti gbé ìyá àwọn ẹrú travayé o ìyá àwọn ẹrú rọ mẹ́ta wọ́n ní VDM ló lọ kúkú caption la VDM mo ń bọ̀ ibo ṣe máa pè ya máa gist dáadáa mo ń bọ̀ ẹjẹ́ àṣì ẹ̀ kó wọ̀ gbòòrò ẹjẹ́ ó wọ̀ gbòòrò ayé kó wọ̀ ìgboro ẹjẹ́ ẹṣẹ́ ẹ̀ṣọ́ yìí o ẹṣẹ́ ẹ̀ṣọ́ yìí ẹ wo orí ibùsùn mo wà mi ò tí jẹun àárọ̀ wọ́n ní àwọn fídíò pàtí tí yẹ ẹrú ń ṣò wọ́n láwọn old video ni o wọ́n náà ti gbé ìyá ẹrú o wọ́n náà gbé ìyá àwọn ẹrú o ẹnìkan lórí ìyá àwọn ẹrú níbi tó gbé ọ̀rọ̀ àná ìlà ṣì ń sọ yìí o no distraction VDM wọ́n ní VDM ẹ jẹ́ kí n fi allegedly sí ẹ jẹ́ ìfẹ́ allegedly sí to be a safer side allegedly allegedly èmi ni mo announce ẹ allegedly